nípa ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ tó ń dá wàhálà lẹ̀. Mo fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Intel bá mi ṣe láti lè fi ràn mí lọ́wọ́. Ẹ bá mi subscribe sórí YouTube channel mi. Wọn ò ní jáwọ́ yín, wọn ò ní já nǹkan kan. Tí wọ́n bá drop fídíò mi, mo fi máa fún yín ní notice pé mo ti drop fídíò mi ni. Ọ̀fẹ́ ni. Now, ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀, ẹ gbọ́ mi yé dáadáa. Kò yàtọ̀ sí ẹgbẹ́ bóyá ẹgbẹ́ ẹ̀fẹ́ ló dùn Ògbómọ̀ṣọ́ parapọ̀. Kò yàtọ̀ sí ẹgbẹ́ káfíńtà Ògbómọ̀ṣọ́ parapọ̀. Kò yàtọ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ yòókù tí ń jó Ògbómọ̀ṣọ́ parapọ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn káfíńtà ni wọ́n dá ẹgbẹ́ wọn lẹ̀ tí wọ́n pè ní Ògbómọ̀ṣọ́ parapọ̀? Àwọn mẹkáníìkì náà wọ́n dá ti wọ́n lẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí wọ́n dá lẹ̀ yẹn tó ń jẹ́ kó tí mò ń jẹ́ kó yé yín pé àwọn kan ló dá lẹ̀. Oríṣiríṣi ìlú sí l'Ògbómọ̀ṣọ́ parapọ̀ wà. Even àwọn míín s'Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí wọ́n join Ògbómọ̀ṣọ́ parapọ̀ lé tí wọ́n sì ń ṣe káàkiri gbogbo àwọn ìlú káàkiri gbogbo àgbáyé ló wà. Now, ẹ̀yin tẹ́ bá jẹ́ káfíńtà àti ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ lẹ̀, tí wọ́n bá ní ta ni bàbá àṣàlẹ̀ yín, tá a bá wò ó bóyá ẹ̀yin ẹnìkan ní bàbá àṣàlẹ̀ àbí ẹ̀yin kábíyèsí ní bàbá àṣàlẹ̀ nígbà tó jẹ́ pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ilẹ̀ pé. Kẹ́ ẹ wá ní misunderstanding láàrin ara yín. Ó yẹ ká pegun kínní, ó yẹ kí wọ́n pegun kejì. Kẹ́ ẹ jọ jókòó, kẹ́ ẹ jọ sọ. Torí gbogbo ọ̀rọ̀ wa kọ́ la máa gbé lọ ilé ẹjọ́ for God's sake. Tá a bá gbé lọ ilé ẹjọ́, tá a bá ládájọ́ dá sígun ọ̀tún, tó bá dá sígun òsì nǹkan kí ni ó ṣẹlẹ̀. Adájọ́ ò ní dájọ́ torí personality. Adájọ́ dá ẹjọ́ bí ẹjọ́ bá ṣe yẹ kó rí ni. Kí wọ́n wá nítorí pé bóyá ẹ̀yin káfíńtà o ẹ ní issue láàrin ara yín, àmọ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ káfíńtà lẹ̀ ń jẹ́ àbí mẹkáníìkì. Kí wọ́n wá fi káfíńtà kí wọ́n fi ṣe kí wọ́n láwọn dá àwọn ọ̀gá àwọn mẹkáníìkì lẹ̀ kí wọ́n fi káfíńtà sọ̀gá wọn. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Àwọn tí wọ́n ní wọ́n yàn síbi ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ pé wọ́n ní issue ńbẹ̀ pé kí wọ́n lọ take over ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀. Ẹni kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ bóyá ọmọ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ni wọ́n. Tó bá jẹ́ pé ọmọ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ni wọ́n, ẹ bi wọ́n léèrè pé kí ni contribution wọn láti ìgbà tí wọ́n ti wà níbi ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀. Wọ́n máa ń dáwó, wọ́n máa ń community, wọ́n máa ń ṣe gbogbo ẹ̀. Èwo ni bóyá wọ́n ID card, bóyá wọ́n ní nǹkan kan. Ẹ bi wọ́n léèrè kí wọ́n kó ẹ̀rí tí wọ́n ní wá nípa bóyá ọmọ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ni wọ́n. Ní ti ń dá wàhálà lẹ́ nìyẹn. Àwọn yẹn sọ pé àwọn tí wọ́n yàn wọ́n èso ọmọ ẹgbẹ́ àwọn. Àwọn ò dẹ̀ ní wà nú ẹgbẹ́ táwọn bàbá àwọn dálẹ̀ àbí tẹ́lòmíì dálẹ̀ táwọn ti wà ń bẹ̀ tí è sọ̀rọ̀ 10 years, tí è sọ̀rọ̀ 20 years. Káwọn kan tí ó bá wọn jẹ̀yà báwọn ṣe ń wọgbó lọ táwọn yanjú ọ̀rọ̀ eléyìí lọ́tún táwọn yanjú ọ̀rọ̀ eléyìí lósì. Kó wá jẹ́ pé àwọn kan tí wọ́n dásẹ́gbẹ́ wọ́n kàn wá dé wọ́n kàn tẹ́kọ̀ fẹ́gbẹ́ máa wọn lọ́wọ́. Ní tó ń ṣẹlẹ̀ nìyẹn o. Because táwọn yẹn bá ń pariwo ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ wọ́n sàpè káfíńtà gbogbo káfíńtà Ògbómọ̀ṣọ́ parapọ̀ náà ni. Ẹgbẹ́ kínní kan Ògbómọ̀ṣọ́ parapọ̀ náà ni. Ẹgbẹ́ tó bá ti wà ní gbogbo local government parapọ̀ náà wọ́n ó pè. Àmọ́ wọ́n tó bàbá wọn ṣe ẹgbẹ́ yẹn automatically Ògbómọ̀ṣọ́ parapọ̀ gbogbo yẹn ló wà ń bẹ̀. Àmọ́ àwọn bona fide member ń bẹ ń bẹ̀ tí wọ́n jọ́ ọmọ ẹgbẹ́ gangan. Ẹ bi wọ́n léèrè pé sáwọn tó jọ́ ọmọ ẹgbẹ́ gangan ni wọ́n ní wọ́n take over. Ṣé ẹ mọ̀ pé tó bá gbé lára àwọn ọmọ ẹgbẹ́ iná ni wọ́n ti yàn kò bá rọrùn láàrin ara wọn inú wọn bá ti mọ bára wọn fà kò bá ti le tó bá wọn. Torí wọ́n jọ ní the same right ni. But àwọn tí wọ́n ní wọ́n yàn according to tí mo gbọ́ ni o. Tó bá jẹ́ pé tí mo sọ yín ò rí bẹ́ẹ̀ pé ọmọ ẹgbẹ́ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni wọ́n jáde kí wọ́n sọ pé ọmọ ẹgbẹ́ làwọn bóyá ID card wọn ní ni àbí nǹkan kan. Lórí ẹgbẹ́ tèmi ń ṣe bóyá mi ń ṣẹgbẹ́ kan ní ìsìn tí mo ti wà mẹ́lọ bíi 10 years kí wọ́n sọ pé torí bá a fi ń ṣe bàbá àṣàlẹ̀ kẹ́kàlẹ́ yọ alága wa ẹ̀yọ kínní kan àwátà mẹ́mbẹ̀ ẹ wá lọ mẹ́lòmíì ṣe ìsọmọ ẹgbẹ́ ẹwà ẹni kó take over kò lè wọ́ọ̀kì. Protocol máa ń wà gbogbo nǹkan. Protocol máa ń wà bí wọ́n ṣe wọ́n máa ń tò ní.
ẹ má bínú o àmọ́ bọ́rọ̀ ṣe rí nù níta ẹ bá wá rò sí ẹ sọ ẹ bá mi follow YouTube channel mi ẹ subscribe lé lórí ẹ share program yìí wọ́n máa ń share program lórí YouTube náà o tó ráwọn mi ọmọ pé wọ́n máa ń share program látòrí YouTube ẹ ṣí bá mi share ẹ ṣe.